jẹ́ kó wọlé mi o bàbá jẹ́ kó wọlé mi o jẹ́ kó wọlé mi o bàbá jẹ́ kó wọlé mi o owó tuntun wọlé mi máa ń jèrè ọmọ tuntun wọlé mi máa ń jèrè owó ọmọ pẹ̀lú àlàáfíà o bàbá jẹ́ kọ́lá wọlé mi o bàbá jẹ́ kọ́lá wọlé mi o. Jẹ́ kó wọlé mi o bàbá jẹ́ kó wọlé mi o bàbí jẹ́ kó wọlé mi o owó tuntun wọlé mi máa jèrè ọmọ tuntun wọlé mi máa jèrè ohun ọmọ pẹ̀lú àlàáfíà o bàbá jẹ́ kọ́lá wọlé mi o bàbí jẹ́ kọ́lá wọlé mi o. Owó tuntun wọlé mi máa jèrè sẹ́ ọmọ tuntun wọlé mi máa jèrè náà owó ọmọ pẹ̀lú àlàáfíà ó bàbá jẹ́ kọ́lá wọlé mi o bàbí jẹ́ kọ́lá wọlé mi o. Jẹ́ kí ire wọlé mi o. Jẹ́ kówó wọlé mi náà jàre. Wọlé mi o. Everybody man bẹ́ẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ lèmi náà ń bẹ̀rẹ̀. Wọlé mi o. Àpèmọ́ra ẹni là ń pè tèmi dayọ̀. Ọdẹ àti wọn jẹ dayọ̀ tèmi dayọ̀ ni àbò ìyá jẹ. Ẹdẹnu ilé lórúkọ ọmọ mi. Ebi ọ̀fẹ́ kẹ́yìn ọmọ. Àpèmọ́ra la pè tèmi nílé. Ọ̀fẹ́ kẹ́yìn ọmọ jowú. Tèmi àpèmọ́ra ẹni là ń pè tèmi dayọ̀. Àpèmọ́ra la pè tèmi dire. Ẹ̀yin mo kọ́ yín sí. Àpèmọ́ra la pè tèmi di Folúkẹ́. Folú. Ẹ káàbọ̀ lórí ètò wa lónìí o ẹ̀yẹ yẹn wa. A tún ti dé sórí ètò wa ètò yìí ní Ṣọ́wọ́nyá lélẹ́yìí láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. Mo ní bẹ́ẹ̀ tí wọlé ẹ̀ tí ẹ̀jẹ̀ ń wọlé tán. Èmi wá ló ṣẹlẹ̀. Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi láti UK ẹ mọ̀ kú àbọ̀ borí yín o. Ó tún juwọ́ sí mi ọ̀dà ń bọ̀ ná. Ẹ̀rọ ìbò kan lẹ́gbẹ̀ẹ́ mi. Àwa kan wà tá a pupa. Mo máa ń rò pé mo pupa tẹ́lẹ̀ ni o. Ojú dẹ̀ wá dá mi tì fúnra mi. Ẹ pupa ẹ try. Èmi ọmọ pupa bíi táyà ọkọ̀. Ẹ wo mo gbàlejò kan wá lónìí ọkọ̀ jábì kíáfù. Ẹ ti máa ń rójú wọn lójú ìwòran. Wọ́n mọ kó bó ní ọ̀já lójú wọn dáadáa wọ́n bínú ṣe o. Ẹ̀já lójú wọn báwọn. Ẹ wo fúnra wọn náà máa dárúkọ wọn o. Èmi kọ́ máa sọ orúkọ tán jẹ́. Fúnra wọn náà máa sọ orúkọ tán jẹ́. Ẹ̀yin yẹn wá tẹ̀ wọ́n wá lórí Sami Dayọ̀ Agbọ́lá. Ẹ ṣé ẹ kú àbọ̀. Ẹ tẹ̀ wá lórí baba ló ń ta bó o ní ẹ̀kú jẹ́ mẹ́ta o. Ẹ̀yin tẹ̀ wá lórí Dayọ̀ Agbọ́lá rédíò TV náà mo kí yín. Ẹ̀yin tẹ̀ wá lórí Dayọ̀ Agbomida Diamond how are you? Ẹ̀yin ọ̀rẹ́ mi lórí Instagram how you dey? Àtúntìdé àtìbalẹ̀ sórí ètò lónìí yes kẹ́ ẹ jẹ́ máa lọ bẹ́ẹ̀ ká máa lọ bẹ́ẹ̀ kó máa ro bẹ́ẹ̀. Ire wọlé mi láyé mi jẹ́ kí ire wọlé wá o. Jẹ́ kó wó wọlé mi o jẹ́ kó lá wọlé mi àlejò wa tá a gbé wá lónìí àwọn tó ń wo àwọn òṣèré tó yẹ pé wọ́n ti dàgbà wọn léegun àti ṣeré mọ́ wọn torí ẹ̀yẹ kó wó wọlé wọn àwọn ẹ̀gbọ́n gbọ́ lórí YouTube ẹ̀gbọ́n gbọ́ lórí Facebook ẹ̀gbọ́n gbọ́ pé ẹnìkan wà tó yẹ pé ó mú àwọn òṣèré tó ti dàgbà yóò mú ní ìbàdàn tó bẹ̀rẹ̀ sí ní fún wọn lówó tó fún wọn lówó tó fún wọn lówó tó fún wọn lóúnjẹ tó fún wọn láṣọ ó yà yín lẹ́nu ẹ mọ̀ pé ó fẹ́ jọ mọ́ ọ̀rọ̀ tá a sọ lánàá náà lórí ètò wọ́n ní tí alágbẹ̀dẹ bá ti ń lurin lójú kan náà wọ́n fẹ́ kọ́ dẹ̀ ni ọlọ́run mọ̀ pé bó ṣe máa rí náà nù ẹ wo àlejò wa tá a ní lónìí fúnra wọn náà fẹ́ẹ́ ara wọn sọ èmi ò fẹ́ polówó ẹ̀ kọ́bọ̀dà yẹ pé àwọn sọ fún baba ló ń ta àwọn olójú wọn sọ̀rọ̀ yìí náà bábàdà òwe kan lọ́dọ̀ ara wọn sọ ni because ohun tẹ́yìn náà lè ṣe ni ohun tẹ́yìn náà lè ṣe ni
oore tẹ́mi náà lè ṣe ni oore tí ìwọ tó wò mí yẹn oore tí ìwọ náà lè ṣe ni. ẹ wo ẹ máa pè wá lórí ètò lónìí ẹ máa pè àlejò wa nọ́mbà tẹ́ máa pè sí lónìí ò lélẹ̀ yìí o ẹ pè nọ́mbà yìí nọ́mbà yẹn ló wà lójú wòran yín yẹn wọ́n náà yí pé àlejò wa wọlé kẹ́ ẹ bá àlejò wa sọ̀rọ̀ kódà ọ̀rẹ́ mi tẹ̀ tún ṣe àrẹ̀ ọ̀dà mọ̀ ń bọ̀. Owó tuntun wọlé ẹ wá jèrè ọmọ tuntun wọlé ẹ wá jèrè owó ọmọ pẹ̀lú àlàáfíà kò bàbá. owó ọmọ pẹ̀lú àlàáfíà I want all of the above no both of the above lẹ́kìn sọ àbẹ́rẹ́ bóyá correct I want both of the above owó ọmọ pẹ̀lú àlàáfíà orí ètò Sówónyá la wà o Dayọ̀ Agbọ́lá rédíò TV níbẹ̀ láti ń tàn káàkiri àgbáláyé bàbá ló ń tà digital studio láti ń fọ́ síta màmá sọ fún yín pé kò sẹ́yẹ tí ó dorí kodò bí àdán àbílẹ̀ tó yẹ pé ẹ̀jẹ̀ ó ti máa ju ẹ̀ jáde mo ní Baltimore láti kalẹ̀ sí o ẹ lè mọ̀ wò wá nípínlẹ̀ tó ń pè ní Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà ẹ̀wọ̀ ẹja kan lu agbami ètò torí pé a ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a fẹ́ ṣe lónìí àwọn àti tàdé gbé tira ẹ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n tó pàṣẹ náà ṣe wò bí o ó ti ń jọ bẹ́ẹ̀ bó ẹ máa ń búyàn lórí ètò ẹ máa ń búyàn lórí móbì yín èmi náà ó tẹ̀lé bú yín tó yàtọ̀ lè bú mi lórí móbì. ṣé nítorí èyí la tọkùn. àbí wọ́n kàn yí mọ́kòrófóònù pa ni láti yí mi jù. yes ẹ̀yin ìwọ ẹ ṣé o ẹ ṣé bẹ́ẹ̀ ṣe wọlé bẹ́ẹ̀ bá ṣe wọlé yẹn máa bá wa share rẹ̀ bẹ́ẹ̀ bá ní share rẹ̀ kẹ́ ẹ máa yin ilé ìkànnà kẹ́ ẹ máa start watch party náà kẹ́ ẹ jẹ́ káwọn èèyàn máa wò àwọn ọ̀rẹ́ yín tó wà káàkiri àgbáláyé ẹ jẹ́ ká máa wò ẹ máa bá wa like ẹ̀ Olúyẹ̀sán Abíọ́dún mo lẹ́yìn náà o ẹ kú àbọ̀ Peter Ayọ̀délé Jésù lọ́ba mo lẹ́yìn náà o ṣáàpì àlẹ́ wa ẹ kú àbọ̀ sórí ètò mo ní mo sáré fẹ́ kí o gbóyún kó ló nípa bẹ̀rẹ̀ ètò ní o àyè tó wáyé ká pósì ẹ̀ fún yín ẹ tó yẹ ká ṣe ẹ̀ fún yín tó dà tẹ kò sẹ́ tá máa lè yọ ọ́ lẹ̀ ń bọ̀. Jẹ́ kó wọlé mi o bàbá jẹ́ kó wọlé mi o owó tuntun wọlé mi máa jèrè ọmọ tuntun wọlé mi máa jèrè. a ti bẹ̀rẹ̀ watch party lórí péjì mẹ́ta òkú kẹrin ń bọ̀ ẹ jẹ́ sáré béèrè àwọn ìbéèrè díẹ̀ lọ́wọ́ ọmọ mi wa ẹnìkan ní I was unable to watch o kí ló dé ẹ lọ wò ó lórí Dayọ̀ Agbọ́lá ẹ lọ sórí Baba ló ń ta ẹ lọ sórí Dayọ̀ Agbọ́mídé Diamond àbí ẹ lọ sórí Dayọ̀ Agbọ́lá rédíò TV àwọn èèyàn ń wọlé Ruth Ọláìdé Adéjùmọ̀ mo ní yín ọ lè wo lórí Instagram handle mi náà wọ́n ní kẹ́ ẹ̀ wo lórí Instagram handle Folúkẹ́ Dáramọ́lá Sàlàkọ́ wọ́n ní kẹ́ ẹ̀ wo Folúkẹ́ Dáramọ́lá Sàlàkọ́ lórí Instagram handle wọn ẹ lọ wò ń bẹ̀ live ní direct lórí Instagram tiwa náà Sami Sagboola ẹ lè wò ó láwọn yẹn kan ti wọlé báyìí ṣùgbọ́n ó kéré ní òde ìdí dáadáa ojú ti ń dojú àgbà wọ́n ní wa ẹ̀ ká àsẹ́kẹ́ ẹ káàsán o ìyá ẹ jẹ́ pé ẹ máa jẹ́ ká sọ̀rọ̀ látàárọ̀. mo ti wo pé kájọ mọ́ dálẹ̀ lọ ni. kí ló ṣẹlẹ̀ gan. Olúbùnmi Àdìgún pìrìsẹ́ńtà tó bòye mo rí yín o ẹ kú àbọ̀ bó o ní ẹ kú àbọ̀ bí wọ́n ṣe wọlé ẹ máa share rẹ̀ àwọn èèyàn yóò ní kí yín tán o gbogbo yín máa kí mò ń bọ̀ ó dáa mọ́mí wa ẹ dákun ẹ bá wa sọ orúkọ yín fáwọn èèyàn tó ń wò wá o káàkiri àgbáláyé. orúkọ mi ni Folúkẹ́ Dáramọ́lá aya Sàlàkọ́. ẹ jẹ́ gbóòsókè ẹ mọ́ lo bedroom voice fẹ́mi yín. orúkọ mi ni Folúkẹ́ Dáramọ́lá aya Sàlàkọ́ àìtó àtọ́kọ̀sí lónìí bẹ́ẹ̀ ni. ẹ dáa fún yín bàbá mi máa wí pé àìtọ́mọdé ránṣẹ́ ni wà lọ àwọn akáyọ jẹ́ àtọ́mọdé ránṣẹ́ ni pé àwọ̀ wà lọ ra kàrà ìwà kọjá jọ jẹ́ àtọ́mọdé ránṣẹ́ ni ẹ ṣeun wọ́n ní ká bá a sọ ìlú tẹ́ ti wá o inú ẹbí yín orílẹ̀-èdè tẹ́ ti wá lórí mo ń wò yín ẹjọ́ Chinko wọ́n ní kẹsàn ìlú tẹ́ ti wá wọ́n bẹ̀rẹ̀ pé ọmọ Ghana nìyí ẹ wá lọ jẹ́ Chinko wọ́n ní kẹsàn. mi ìṣọmọ Ghana ìlú wo lẹ ti wá ná ẹ kọ́kọ́ dárúkọ ẹbí yín inú ẹbí yín. mọ́ mi wá láti Ìjẹ̀ṣà Iléṣà ìlú mọ́ mi lé ní Òkèṣà precisely Ọ̀ṣọ́bù ni. Ọ̀ṣọ́bù Kọ́lá. bẹ́ẹ̀ ni. Olódùmarè ẹbí ni àárẹ̀ ni. ẹbí ni a o. Ọ̀ṣọ́bù lẹ́gbẹ́ òdi ẹgbẹ́ Ọ̀ṣọ́bù lúlẹ̀ṣà ní. Lúmọ̀. bẹ́ẹ̀ ni. ọ̀dà lúgbẹ̀ o ọmọ ní kọ́líbẹ̀. ọbẹ̀ níbẹ̀. àbí ká máa fèdè Ìjẹ̀ṣà ṣe ètò lọ́dún yẹn. ká máa sọ Ìjẹ̀ṣà mọ́yọ́. ẹ fẹ́ nà mí nìyẹn. Ìjẹ̀ṣà mọ́yọ́ ni ká máa sọ ẹ fẹ́ nà mí nìyẹn. dáàdì mi wá láti Èkìtì Ìkọ̀lé àmọ́ Ọ̀ṣun ni bàbá mi dàgbà sí. apá mi ti jábọ́ bẹ́ẹ̀ o apá yín bàbá tèmi Èkìtì ní dáàdì tèmi ti wá mọ́mí tèmi wá láti Ìjẹ̀ṣà
so fọlọfọlọ lajọ wá ṣe. fọlọfọlọ ni o. ooo what shall it become. ìyára ulé ìpẹ̀lẹ́ o ìjẹ̀ṣà lúbẹ̀ o. ní Èkìtì ìyára o kété ulé ìyánu lẹ́nu rí ọmọ oko méjì tí a gbé o. ìyánu lẹ́nu rẹ̀. ìyánu lẹ́nu àwé. ẹni bọ́ bẹ́ẹ̀ yẹn dádì wọn Èkìtì mọ́mí wọn Ìjẹ̀ṣà mo sọ bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń ṣe raburabu wáhùn Ìjẹ̀ṣà àti Èkìtì ni wọ́n nínú àwọn kan tán wá láti gbọ̀ngàn tágbà lẹ́nu ẹ̀sọ́ra yìí o wọn dákọ̀ gbọ̀ngàn wọn dákọ̀ Ìbàdàn ẹ̀sọ́ra lẹ́nu ẹ̀sọ́ra yìí o mọ́mí wa wọ́n ní ìpínlẹ̀ wo wá ní ká classify yín mọ́ o àti orílẹ̀-èdè wo wá ní. Èkìtì ni àmọ́ torí pé bàbá mi kú when I was very young so mi ò fi sí Èkìtì tààrà mo fi sí Ìjẹ̀ṣà. mọ́mí yín wá kọ́ báyìí. màmá mi wà ó wà ní Nàìjíríà ó wà ní. orí mi má jẹ mi rọrùn orí mi má jẹ mi rọrùn má pè sí mi o mẹ́fẹ̀ẹ́ má sọ jalè. kí ló dé zipu ẹ o ìbéèrè mo kàn béèrè. ìrọ̀lẹ́ mẹ́ láìkì béèrè yẹn. ọ̀dà ayé kí mo bá béèrè yẹn ni o ọ̀dà olúwo orílẹ̀-èdè wo lè ní dúpẹ́. orílẹ̀-èdè Nàìjíríà lẹ́kọ̀ọ́. Olúbùnmi Àdìgún ó ní greeting to volume Dáramọ́lá Sàlàkọ́. Olúkẹ́ ló fẹ́ kọ́. Olúkẹ́ ló fẹ́ kọ́. bẹ́ẹ̀ni ó bẹ́ẹ̀ lọ ní táìpò ni. mo bá yá ti bá sọ pé mo bú ọmọ Ìbàdàn nítorí ọmọ bú mi. wọ́n ní Ìjẹ̀ṣà èmi nìyẹn ìpẹ̀lẹ́ o Ruth Ọládé Adéjùmọ̀ wọ́n ní ìpẹ̀lẹ́ o yèyé Ìjẹ̀ṣà. mo mí kí yín o Mr. mi Olúbùnmi Àdìgún. Ruth Ọládé Adéjùmọ̀ náà omi kí yín. Ruth Adéjùmọ̀ mo mí kí yín náà o ìpẹ̀lẹ́ o ilẹ̀ lúbẹ̀ o. ìpẹ̀lẹ́ o yájú lẹ́nu rí o iṣẹ́ o ìṣeré o wọ́n wá ní tí sọ orílẹ̀-èdè tẹ̀ ti wá o. mo ti sọ Ghana ó dàbí Ghana. Nàìjíríà ni only one wọ́n ní Nàìjíríà làwọn ti wá o lẹ́gbọ́n yẹn o. bẹ́ẹ̀ni wọ́n wá ní kí béèrè pé mo kàn kankan sórí kí ló dé ẹ máa ń tẹ sáré pẹ̀ báwo ni àwọn èèyàn tí ìjà balẹ̀ wọ́n ti ń pè o ọ̀dà o ẹ káàbọ̀ sórí ètò ọ̀dà fún mo búlọ́ọ̀kì rẹ̀ ni ayé mọ̀ níkà o. hello ẹ ká sọ sáà. ìpẹ̀lẹ́ níbẹ̀ ni o. ara oko wájà. ara olé wájà ni èrè. ara olé wájà. àwọn ọmọ Ìbàdàn tá a bú nù. ìyókù èyí. ìyókù. mo ti kí yín lọ́nà méjèèjì tó owó oúnjẹ mi. ẹ má wọrí ṣùpù gan. ẹ ká sọ máa o. ẹ ká sọ ṣẹ́ wa dáadáa. ẹ ṣe. ẹja ńlá ni wọ́n yín gbé o. ẹ dákun kí ló kọ yín o àti bó lẹ́dẹ̀ tí ń pè wá. orúkọ mi ni ìyáàfin Ọláìdé aya Dayọ̀ Agboola. ẹyin ló mo dẹ̀ láìkì bẹ́ẹ̀ ṣe gẹ̀ẹ́tì wa yẹn o. ṣé a mi try ṣá. mo mi try o ìwọlẹ̀ ìwẹ́lu ẹ̀kọ́. ìwẹ́nu lẹ̀ kí wẹ́nu ọkọ́. mo ti rí ẹnu lẹ̀ mo ti rí ẹnu ọkọ́. Olúbùnmi Àdìgún olóòwe ṣèbàdàn ọmọ olúwo wá ní ẹ sọ̀lú ẹ pẹ̀lẹ́ máa o ẹ ṣe wo. ẹ ṣe máa o ẹ ṣe máa. níbẹ̀rẹ̀ lọ́wọ́ àlejò wa kẹ́ tó kúrò lórí ètò mọ́mí wa. ara ìbéèrè ta fẹ́ béèrè tèmi pásítọ́nà ni. ó yá béèrè. a máa ń gbádùn ètò yín ẹ jẹ́ ká kọ́kọ́ lọ business line. ẹ ṣe máa. Olúwa máa fún yín ṣe máa. àmín máa ẹ ṣe máa. ẹ̀dẹ̀ ní tẹnugbó bí ọwọ́. àmín Jésù. ẹ̀dẹ̀ ní ṣìṣe o. àmín Jésù. mo kàn fẹ́ advice yìí ni pé gẹ́gẹ́ bí àwọn òṣèré tó ti máa ń wá náà bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ẹ máa fi ọmọnìyàn ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ yẹn Ọlọ́run máa tì í lẹ́yìn o. àmín Jésù. ẹ má níjọra yín lójú o. àmín Jésù. ẹ pẹ̀lẹ́ mà. ẹ ṣé gan ni mà. so àti ti Ìjẹ̀ṣà àti tèkìtì èmi àwa gba owó olóbìnrin létí. ó di dandan ẹ má wọrí àwa gan náà a tó bẹ́ẹ̀ àjù bẹ́ẹ̀ lọ. mo mọ̀ pé mi ò ní ìyá ọkọ. èṣù ṣe wá a wà nílé fún ọ. èṣù ṣe wá rárá. mọ́mí ìwà kẹ́ tó lọ ohun tá torí ẹ̀ wá gan ni pé àwọn àgbàlagbà òṣèré tí ó yẹ pé wọn lẹ́mìí àti ṣeré dáadáa mọ́ wọn lágbára àbí tó yẹ pé àwọn kan ní ìlera díẹ̀ láàgọ́ ara wọn wọ́n fẹ́ ṣe ìkówójọ fún wọn ẹ bá a sọ̀rọ̀ lórí ẹ̀ bóyá ní advice ẹ tún lè fún wọn sí. a ti ṣe ní Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀
à ń pè ní veteran Nollywood pension scheme àmọ́ àwọn ti Maryland wá pé ká tún kówó jọ fún torí a máa ń fún àwọn kọ̀ọ̀kan láàrin wọn lówó lóṣooṣù kò ń ṣe gbogbo wọn o a dẹ̀ fẹ́ ní account fún wọn wàá fẹ́ kówó jọ láti ṣe yẹn. mọ́mí wa a máa rẹ bẹ́tẹ̀ tó lẹ́nu mi wọlé láti Nàìjíríà à ń bọ̀. hello ẹ káàbọ̀ o. hello ẹ káàbọ̀ sórí ètò. ẹ káàbọ̀ o. ẹ̀mí ẹ̀sìn mi sí Mr. Agboola. ẹ káàbọ̀ ẹ dákun ta ló sọ̀rọ̀ o. Evangelist Ajayi láti Nàìjíríà láti tó. bàbá Ajayi àwọn bàbá tó fi ṣe lé wa lọ́wọ́ nìyẹn o àwọn producer NTA dábì wa ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣe gan ni sà. ṣé mo lè bá sọ̀rọ̀. ẹ bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ bá wọn sọ̀rọ̀. ẹ rọra sá o. ok. hello sà mo ń gbọ́ yín sà. hello. hello sà. hello. hello sà. yes mo ń gbọ́ yín. wọ́n dá yín lóhùn mo ń dá yín lóhùn sà. òṣèré orí ìtàgé tá a gbé wá lónìí. mo fẹ́ bá Agboola fúnra ẹ sọ̀rọ̀. Agboola wà lórí ètò lọ́wọ́ àwà lórí ètò náà ni Agboola wà lórí ètò. pé bàbá ẹ pè láti Nàìjíríà o. Agboola náà ló ń bá yín sọ̀rọ̀ dádì Agboola ló ń bá yín sọ̀rọ̀ Dayọ̀ Agboola ló ń bá yín sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni sà a wà lórí ètò lọ́wọ́ náà ni. ṣé àlàáfíà ló wà. a dúpẹ́ sà. inú mi dùn láti ẹ máa pé 90 ní October. amen olúwa ṣeun bàbá 90. bẹ́ẹ̀ ni ó dáa sà ẹ ṣé sà. ṣé àlàáfíà lẹ wà. a dúpẹ́ sà. ó rè bété ẹ̀yin èèyàn tó yẹ pé wá wọlé ẹjọ́ ẹ pè wá wọlé kẹ́ ẹ béèrè ìbéèrè tó jọ mọ́ ohun tá a wá ṣe akíbábá wa bàbá Àjàyí Sami Délé Àjàyí bàbá ẹnjìníà wọ́n máa pé 90 ní October tó bá ti di náà táìmù yẹn a máa celebrate wọn àwọn èèyàn wá wọlé o àwọn èèyàn wá wọlé ó dáa kó tó di pé mo ẹjẹ sáré lu àwọn èèyàn wa lọ́gọ̀ lẹ́nu ẹ dákun ẹ má bínú because wọ́n ní tábà yé kí àwọn èèyàn ló máa jẹ́ kí inú àwọn èèyàn náà dùn Ayọ̀délé Àǹbolú mo kí yín o ẹ ṣé Aládékẹ́mi Babs ẹ ṣé o Ájí Atáwà Kálítù Yẹ̀kínì ẹ ṣé Ọmọ́túndé Bashir ẹ kú àbọ̀ Ìdòwú Skilashi pìrìsẹ́ńtà tó mòye mo kí yín o Abéṣo ẹ̀yin náà ẹ ṣeun Jamiu Ọ̀rẹ́dípẹ̀ J.J. Austin bàbá ló tá fúnra rẹ̀ Joseph Àpáta borí yín Ọlájídé Àmọ́wó àgbẹ̀ bẹ́ẹ̀ lọ mọ́mí wa wọ́n ní ká bẹ̀rẹ̀ pé ẹ tó ọmọ ọdún mélòó o. mo ti wọ 40 ṣá. ẹ̀yin náà wà náà tó máa ń fi èjì pamọ́. kò ń ṣe nǹkan fún mi mo ṣáà ti wọ 40 age ò ń ṣe nǹkan tí o máa hide mọ́ so tó bá fẹ́ mọ̀ ń pa Folúkẹ́ Dáramọ́lá tó bá wádìí ẹ̀ wà á mọ age mi. o lè sọ age yín. ẹ sọ. bẹ́ẹ̀ bá jẹ́ 41 49 lẹ́ máa jẹ́. kò sí wàhálà méjèèjì náà ni. ìṣẹ́dá kẹ́jẹ́ 41 àbí 49. méjèèjì ni wàhálà méjèèjì. ìkànnì méjèèjì yẹn ni. méjèèjì ni sá. mo gbà. ẹ gbà. 41 49. bẹ́ẹ̀ni. mo gbà. ẹ pàtẹ́wọ́ fúnra yín. wọ́n ní abẹ́ lọ́wọ́ yín pé ẹ sọ díẹ̀ lára àwọn iléèwé tẹ́ ẹ lọ àti ẹ sọ gbé ẹ̀tàn o torí sì lẹ́mọ̀ kan Cambridge lẹ́mọ̀ lọ. ó pọ̀ o àwọn díẹ̀ nínú yẹn tẹ́ lọ. mo ṣáà lọ sí primary school Maryland Convent. níbo ni mo ló lọ wà. sí Ìkẹjà ó wà láǹtóní. àtòní lẹ́kọ̀ọ́ nù. Maryland Ìkẹjà. ẹ̀yin ò lọ iléèwé kankan bàdàn ni. mélòó. ilé ìṣàkọ́. mélòó. ọ̀dà èkó lẹ́sìn lọ sí. mélòó ṣe Margaret mama yèyé mi lóyún ṣe Margaret méyìn ṣe Margaret. nílò George Button Memorial College. mélòó. UBMC. ọ̀dà àdúgbẹ̀. so mo lọ sí Ìkẹjà high school ibẹ̀ ni mo ṣe secondary school mi wá lọ sí Ọbáfẹ́mi ọba àwọn university. great event. great. ẹ wo màmá sọ pé ẹni tí ó bá lọ sí OAU kò tí ì lọ school. kò lọ school. wọ́n pé diploma course 2 weeks ní. there are only 2 schools in the world. yes. OAU and others. great. great. inú ti bí àwọn kan tó lọ sí advanced secondary school ìlú sọ fún wọn wá ní great event kan mú wọn lọ nígbà tẹ̀yìn ọba orúkọ ọba àwọn university oyinzi àwa ṣe àti state student union. gbogbo course tó wà bẹ̀rẹ̀ máa ṣe pátápátá. bẹ́ẹ̀ ni I was the director of socials SUG. can you hear that. so then after that mo ṣe masters. òpin ìwé nù. mo tún ṣe masters. wọ́n ti ṣe masters yẹn tún gbọ́ o. mo ṣe masters.
ní Unilag mo ṣe international and diplomacy. ẹ̀ka tá ń lọ sí àgbà secondary school yẹn pé kẹ́ ẹ sáré bàbá kí n kò tún gbà bẹ́ẹ̀. wọ́n dàbí pé èèyàn proud. kí o máa dé pé o máa dàbẹ̀ gbé mo tún wá fẹ́ ṣe díẹ̀ níbí náà bóyá kí n tún ṣe master kí n tún ṣe doctorate kó má dàbí pé bóyá èèyàn ṣakọ bẹ́ẹ̀ ni ẹ ti gbà ẹ ti gẹ̀tẹ̀. wọ́n ní eré tá ń ṣe o pé báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ mú béèrè méjì pọ̀ báwo lẹ ṣe bẹ̀rẹ̀ eré tá ń ṣe àti pé ta lọ̀gá tó kọ́ yín léré gan-an tẹ́ fi ń ṣeré. àwọn ọ̀gá mi ní wọ́n pín sí ọ̀nà méjì nítorí pé mo bẹ̀rẹ̀ láti máa ṣe eré orí ìtàgé láti èdè Gẹ̀ẹ́sì English movies soap opera precisely àwọn ọ̀gá mi nígbà yẹn àwọn ni mẹ́ta ni wọ́n ọ̀rẹ́ mẹ́ta ni wọ́n Túnjí Bámiṣígbìn Túnjí Bámiṣígbìn Ralph Nwadike àti Charles Owóyẹmí àwọn náà ṣe mega fortune nígbà yẹn so àwọn náà wá tún bẹ̀rẹ̀ sí ṣe palace nígbà yẹn so mo wá ń ṣe talk show nígbà yẹn ní DBN from DBN mo wá bẹ̀rẹ̀ sí ṣe talk show mi ní AIT our time so ibẹ̀ náà ti wá rí èmi àtọ̀rẹ́ mi kan gbà yẹn ó ti di honourable lẹ́nu so èmi àti ẹ̀ la wá ni wọ́n wá pè pé ká wá ṣe nínú palace ìyẹn ní soap opera so ìyẹn la fi bẹ̀rẹ̀ ní èdè Gẹ̀ẹ́sì àmọ́ ìgbà tí mo wá ṣetán nífẹ̀ẹ́ gbogbo time after tí mo ṣe palace yẹn mo ṣe àwọn other English jobs mo ṣe bí mo ṣe everyday people pẹ̀lú Tajudeen Adépètù mo ṣe iṣẹ́ pẹ̀lú Kenneth Okonkwo àtàwọn kọ̀ọ̀kan mo ṣe àwọn English kankan but around that time náà ni mo wá get admission sí OAU mo ti kọ́kọ́ get sí Ògùn Poly but mi ò lọ àmọ́ ìgbà tí mo wá gba ti OAU yẹn ọba àwọn course wo lẹ wá ṣe ní OAU international relations and I came out with a 2-1. no wonder tẹ́ fi relate wọ́n pọ̀lọpọ̀ yẹn internationally. bẹ́ẹ̀ni ọkọjá be careful. ọkọjá be careful. ọkọjá bẹ́ẹ̀ni. o lẹ́gbọ́n yẹn o. so after that so mo ṣáà lọ sí school ngbà yẹn so mo ṣáà máa ń ṣe pálá mo máa ṣe díẹ̀díẹ̀ àmọ́ kò dàbí ìgbà tí mi ò tí ì wọ school ìgbà tí mo ṣe tán ní school mo wá fẹ́ ṣe Yorùbá nítorí mo ní lecturer kan tó máa sọ fún mi pé you cannot be a diplomat tí o bá relate pẹ̀lú language so mo wá ní okay wọ́n wá ní pé èmi tí mo ti yà tẹ́lẹ̀ pé kí ló tí mo ṣe fẹ́ ṣe Yorùbá mo wá ní pé mo má bìlì pé bóyá kò dáa so ó wá ní pé kí n ṣe so mo ṣe wá padà nìyẹn ìgbà tí mo padà sí ní máa ṣe Yorùbá mo kọ́kọ́ ṣe iṣẹ́ pẹ̀lú Bukky Wright à ń pè movie yẹn ní Òwò Àlè by Bukky Wright no kí n tẹ̀ tó kọ́kọ́ ṣe iṣẹ́ Bukky Wright yẹn mo ti kọ́kọ́ ṣiṣẹ́ pẹ̀lú Túndé Kèlání mo ṣe Agogo Èèwọ̀ pẹ̀lú Túndé Kèlání so mo wá ṣiṣẹ́ pẹ̀lú Bukky Wright mo ṣe Òwò Àlè pẹ̀lú ẹ̀ along the way ni mo wá pàdé ọ̀gá mi ní Yorùbá Korede Films Papa tọ̀ síbẹ̀ so Papa tọ̀ síbẹ̀ náà wá mú mi náà wá bẹ̀rẹ̀ sí ni máa lò mí dáadáa nínú group and everything tó wá sọ fún mi pé mo tún láti bẹ̀rẹ̀ bíi pé mo ṣẹ̀ṣẹ̀ ń kọ́ṣẹ́ again ni pé ó ní method táwọn tún fi ń ṣe ní Yorùbá bẹ́ẹ̀ ni so àwọn ọ̀gá méjì tí mo ní ní inú tíátà nìyẹn. ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ọdún yín ẹ ti máa ń rójú wọn nú móbì o wọ́n kó àwọn móbì kan lé pé wọ́n fẹ́ jáde lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n ẹnu mi kọ́ ní èso fúnra wọn ti mú lára àwọn tíṣà ẹ̀ wá kẹ́ẹ̀jìwò baba ló tà nìkan náà ló lè gbé jáde nobody man kò sẹ́ni kankan ọ̀dọ̀ wa nìkan náà lè gbádùn ẹ̀ nọ́mbà tó wà lórí kíní ń wọ́n filẹ̀ ibi tó bá dí lára móbì náà ẹ lò bẹ́ẹ̀ bìkọ́ mo fẹ́ kẹ́ ẹ pè sórí nọ́mbà yẹn náà ni ẹ gbà ó rè é tọ́wọ́. Dear Nigerians, my name is Foluke Daramola Salako. My name is Obiageli Molobe. Dudu Lola Africa, Dudu Lola Africa, Dudu Lola Africa, Dudu. Orúkọ mi ni Olóyè Lérè Pàímọ́ MFR. My name is Sadiq Adaba. Àwa ò sì sòwò ọmọ mọ́, àwa lè ta tán tí à ń lọ́rùn, ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ ta tán tí ẹ̀. The actors you have seen here in this video are some of our old age generational veteran actors and theatre practitioners in Nigeria. Some of them are socially obscene and are no longer entertaining us on our screens with their acts like before. Not because they are old, but because they are down with various health, emotional, and economic hardship issues.
Para Africa will be hosting a gala event to celebrate and honor them with industry contributions and lifetime achievement awards. And for the intervention of their life care issues, our foundation will be launching a healthcare and social welfare mutual trust fund and pension scheme initiative on that day. Let us support our old age generational veteran Nollywood. Mo sì ń gbé kinní ń bọ̀ o mo bẹ́ẹ̀ ni táwálẹ̀yàn bẹ́ẹ̀ mo dọ̀yà bàbá ló tá dọ̀yà bàbá ló tá bẹ́ẹ̀ mo di puma nǹkan mo fẹ́ gbé wá kọ̀ ọ̀hún mo fẹ́ fìyẹn lẹ̀ tó bá ti di àárín ètò ni ṣùgbọ́n ibi afẹ́gbin iṣu sí obì náà wá wù ń bẹ́ẹ̀ àbí ọ̀dà bẹ́ẹ̀ náà ni nǹkan tó ṣe wá sọ́dọ̀ wa tó ṣe wá sórílẹ̀-èdè Amẹ́ríkà tó ṣe wá ni pé wọ́n wá rèsì fọ́ǹdì fún àwọn òṣèré tó ti dàgbà tó yẹ pé wọ́n ti wà speaking with oríṣiríṣi àwọn nǹkan wọ́n sì máa sọ̀rọ̀ lórí ìyẹn ṣùgbọ́n mo ní mọ́bì wọn kan tán ṣe mo ẹ gbé jáde wọn wá mo ṣe wá lọ bẹ́ ọlọ́run mọ̀ sọ̀yàn dọ̀yà o àbí tẹ́ bá yẹ pè wá ẹnìkan ó gbàgbé báàgì ọmọ ṣe o sorry tẹ́ bá ń gbọ́ mi tẹ́ bá yẹ pè wá sórí 443-410-2427 a lè gbé ẹnìkan nísìnyí tẹ́ bá pè torí pé à ń ṣe ètò lọ́wọ́ mo fẹ́ kẹ́ wo mọ́bì eléyìí mo ní mo fẹ́ gbé sí i ó dùn mí pé nǹkan mo lè gbé sí lẹ́ẹ̀kan o kò yẹ kó rí bẹ́ẹ̀ òun yẹn mo sọ pé bàbá ló ń ta bẹ́ ọmọ bẹ́ nǹkan tó yẹ ká ti gbé jáde àti gbé jáde ọ̀dà ẹ bá gbélé yìí kẹ bá wò ó ara àwọn mọ́bì tán ṣe tó ń gbóná fẹlifẹli lọ́wọ́ ni ẹ bá gbà òun rèé ẹtọ́ wò. Ọkọ mi, how are you? So beautiful. Ẹ má sọ pé àti mẹ́rin kéde ìdòwò. Wọ́n lọ wẹ̀, ó sì wẹ̀ òun náà, àjọ wẹ̀ ni. Ẹ má gbà mí kẹ́. Ṣé ti tẹ̀lá ti tètè dé? Ọ̀rẹ́ mi pọ̀, ló jẹ́ ń wáyé àti pé wẹ́dà ìgbọ̀n fẹ́ bá ńlá mu, ọjọ́ wẹ́dà Canada. Ṣorí, ibi kọjá this sweat, it is vanity. Females have reasons and excuses to stay off duties, and that could be an hindrance to job effectiveness. We are talking about your expertise and your experience here. You silly girl. What is your problem, Ogwobiri? Why you throw yourself on my face? Ẹ má jẹ́ nǹkan tẹ̀ fọmọ lẹ́lẹ́lẹ́, ẹ má tọ́mọ. Daddy! Ara àwọn mọ́bì wọn tó yẹ jáde nu ẹ̀jẹ̀ mi wọn ní àpolówó ẹ o èmi náà gbé sí ni kẹ ẹ lò bẹ́ẹ̀ ẹ wo ẹ jẹ́ máa bá ìbéèrè yìí lọ ká lè tètè ṣe ohun tàwa ṣe gan wọ́n wá ní kábẹ̀rẹ̀ ọwọ́ yín pé ẹ dákun o ṣé ẹ ti ṣe ìgbéyàwó mà. Mo ti ṣe ìgbéyàwó dáadáa pàápàá. Wọ́n ní ká béèrè pé kí ló kọ́kọ́ yín. Ṣé àwọn girls were interested nínú ọkọ mi ni. ẹ gbọ́ o ẹ bá mi bèbè gbọ́kọ́ lọ́wọ́ wọn. Olúkáyọ̀dé Ezekiel Sàlàkọ́ lórúkọ mi. Olúkáyọ̀dé Ezekiel Sàlàkọ́ lórúkọ ọkọ wọn o. Onítèmi. Onítìwọn. Bẹ́ẹ̀ ni ayọ̀ mi. Ayọ̀ wọn. Ìfẹ́ mi. Ìfẹ́ wọn. Gbogbo nǹkan mi. Gbogbo nǹkan wọn. Ẹ mú wá wọn lọ o. Ẹ̀yin náà wò wá ẹ pè wá sórí ètò 443-410-2427. Ẹ bá mọ́mì wa Folúkẹ́ Dáramọ́lá ẹ bá wọn sọ̀rọ̀. Kẹ ẹ bá lù wọ́n lọ́gọ̀ ẹnu kí náà rò gan kí náà rí tán fi wò pé ó yẹ káwọn máa tọ́jú àwọn àgbàlagbà yìí tí wọn náà bá jí lójúmọ́ ọjọ́ kan tó kàn wò pé ó yẹ kó máa tọ́jú àgbàlagbà ẹ rẹ̀ pé nǹkan tí Amẹ́ríkà ṣe nù wọ́n á ní tó bá ó ti wà ilé kan wà tẹ́ pé àwọn senior citizen àwọn wá rò pé ó yẹ káwọn máa ṣerú ẹ̀ ẹ wọ Ọlọ́run máa bùkún yín Ọlọ́run máa ràn yín lọ́wọ́ gbòdà lọ́wọ́ lẹ́yìn yóò máa yọrí sí rere ìbéèrè tó tún fẹ́ jọrú ẹ̀ wọ́n wá ní ká béèrè pé ẹ dákun ṣé wọ́n ní kàmọ́ fọ́lọ́mọ bẹ̀lẹ́ Amẹ́ríkà wọn kọ́mọ lọ́wọ́ lọ́mọ torí pé wọ́n kẹ́lẹ́ fi fáìlì táàsì wọ́n ní bí ọmọ mélòó lẹ́ti bí. ẹ̀yẹn ẹ má béèrè yẹn lọ́wọ́ mi. wọ́n náà béèrè yẹn lọ́wọ́ àwọn ẹ ti gbọ́ ẹ̀yẹn wá nílé ẹ lè béèrè yẹn. àwọn ọmọ mi they have their lives to live. ẹ ti gbọ́ bẹ́yẹn wọ́n náà ọmọ wọn wọ́n ní life to live ẹ ti gbọ́ you hear kí lè sọ yìí náà. wọ́n ṣe ìbò bẹ́ẹ̀ yẹ sọ ìbò ni. wọ́n wá ní kẹsàn díẹ̀ lára àwọn ìlú tẹ́ ti rìn lọ o tẹ́ ti travel lọ kì í ṣe ìlú o bẹ́ẹ̀ orílẹ̀-èdè ẹ̀ jẹ́ mo ti ní báyìí mo lọ Èkìrè mo lọ Gbọ̀ngán mo lọ Ìbàdàn mo lọ Ọ̀yọ́ mo lọ kíni má ní Kàlú wọ́n fẹ́ rin 2000. èmi gan-an àmọ́ ìlú orílẹ̀-èdè tí mo ti lọ
I've been to South Africa. I've been to Canada. I've been to UK. I've been to France. I've been to Germany. I've been to where? Funnily, mo ti lọ Dublin, mo ti lọ Dublin, mo ti lọ Dubai. Mo kàn máa ń ṣe stopover ń bẹ̀ ni. Àmọ́ wù mí àti lọ. Àwọn kan ti pè wá wọlé o, ẹ ní sùúrù o. Hello, ẹ kú àbọ̀ o. Orí ètò Ṣọ́wọ́lá lẹ wà o. Ẹ dákun. Ta ló sọ̀rọ̀? Bàbá Ṣẹ̀gẹ́tò láti Houston. Bàbá Ṣẹ̀gẹ́tò láti Houston, bàbá olórin, ẹ kú àbọ̀ sórí ètò. Ẹ bá wa kí àlejò wa Olúkẹ́ Dáramọ́lá táwọn rí sí bóyá tọ́jú àwọn àgbà eléré. Àwa náà bẹ̀rẹ̀ àgbà elórin, á bẹ̀rẹ̀ sí tọ́jú wọn lágbára Ọlọ́run. Ẹ yẹ bá wa kí àlejò wa. Ẹ kúlé o. Ẹ ra mà. Ṣé wàá dáadáa sà? Àdúpẹ́ mà. Àwọn aráalé ń kọ́. Wọ́n ṣeré. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ǹlẹ́. Ǹjẹ́ ní béèrè tẹ́lẹ̀ bí àlejò wa? Kò sí béèrè ṣé movie star ń lọ? Movie star ń lọ o. Movie star lọ ní program tá a fẹ́ ṣe lọ́jọ́ Saturday lọ́la o. Lọ́la ní Maryland o. I invite gbogbo yín o. At the end of the day àwọn àgbàlagbà wa tó wà ní Nàìjíríà tó jẹ́ wípé àwọn well another wọ́n need support. Ẹ lè ra tíkẹ́ẹ̀tì tàbí ẹ sẹ́ndì owó. Àbí kẹ́ support wa pẹ̀lú owó. Kówó jọ ni. A ti send account number sí yín. Okay, ó dáa. Ẹ ṣé. Ẹ ṣeun. God bless you bàbá wa. Ẹyẹ yẹn wá tẹ̀ wá lé òun lè rí yẹn o. Lọ́la ní KOS Sport Cafe. KOS Sport Cafe wọ́n máa ṣe celebrate. Nollywood Veterans Scheme wàá máa ṣe ní party everybody máa wá enjoy ara yín. Àmọ́ one way or another force anybody nǹkan tẹ́ Ọlọ́run bá fi sí yín lọ́kàn láti pé tẹ́ fi support àwọn àgbàlagbà wa tó wà nílé so that at the end of the day ẹ lè fi help reduce pressure lórí para at least one way or another kẹ́mọ̀ pé at least ẹ ṣe fún humanity. We just want your support one way or another, whatever way you can. Nothing is too small. It's called Para Veterans Program. Okay. Para the Oruko Foundation wa. Passion Against Rape and Abuse in Africa. Today o. Ẹ káàbọ̀ sórí ètò. Hello. Hello. Wow. Orebete. Ẹ ṣeun. O lè rí ẹ o. Para Africa Foundation. Bàbá ṣe lọ lórí ètò, a máa sọ̀rọ̀ pẹ̀ lọ. Bọ́lá bá bẹ̀rẹ̀ dínà, a ní àwọn ìlú tẹ́ ti lọ, ẹ̀ ti sọ bí mélòó kan. Bẹ́ẹ̀ni. Ó dà mọ́ mi wá, wọ́n wá ní ká bẹ̀rẹ̀ pé àwọn fíìmù mélòó ẹ̀ gan ti ṣe fúnra yín ṣùgbọ́n tí a bá ní pẹ́ ẹ̀ka ilé ìtẹ́ ti fíjọ́ nú ẹ̀. Ó ti pọ̀ gan. Ẹ lè kà tán èyí kò lè rántí. Ó ti pọ̀ gan. Lórí ọjọ́ location lónìí ọjọ́ location lọ́la location ṣùgbọ́n ìtẹ́yìn gan ti ṣe tó yẹ pé títí yín gangan ẹ wọ́n ní kẹ́ ẹ bá dárúkọ mélòó lẹ díẹ̀ sẹ́yìn bá lè dárúkọ ń bẹ̀. Díẹ̀ náà ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú Tani Kí n Fẹ́. Tani Kí n Fẹ́ who should I marry? Tani Kí n Fẹ́ ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú. Àwọn rèé wò. Then later àwọn yẹn ti pẹ́ gan. Mi Ọlọ́run jẹ́ ká lè rí yẹn. Then mo ṣe orí òjò rí ètìsí o. Ayé mọ̀ níkà o. Ètìsí nígbà ẹ̀. Lúgbẹ̀ ètìsí YouTube lúgbẹ̀ bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ wá sanwó kí n máa kọ́ nílédè àjẹkìtì àdìgẹ̀ṣà gbogbo ẹ̀ mú mọ̀ ọjọ́ together. Ẹ má wọrí. Màá tún sọ Èkìtì méjì kó mọ oníkọ́ ọmọ yẹ kó bá mi kádẹ́gbẹ̀rẹ̀ yẹ ọ̀yà lọ fojú tì kí tó wó èyí ó ti fò réré. Màá sọ Èkìtì mọ́ òyìnbó má gbọ́ rẹ̀. Mo ṣe orí òjò rí. Mo ṣe nǹkan mẹ́ta. Mo ṣe àyè mi. Ó jà ti lọ síbi mẹ́wàá bíi 20 bíi 100. A ti fẹ́ tó bíi 60. Jesus Christ of Nazareth. Pẹ̀lú English àti Yorùbá. Ẹ jẹ́ béèrè kan náà. Yes sir. Níbo la ti máa ń ráwọn owó ṣe àwọn móbì yẹn náà? It's first the passion. It's first the passion. Mo bèrè lọ́wọ́ yín sí pé ẹ ti rówó ẹ sọ pé passion ni. So it's first the passion. Passion yẹn ló máa ń drive o. Bí ọ̀sẹ̀ máa wá owó yẹn lọ́nà kan náà. And you know when the passion is right, every other thing will fall in place. You are right. So that's how it works. Ó lẹ́gbọ́n yẹn o. Microphone ti kúkú lẹ́nu mi ṣùgbọ́n omi láòdù ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ ó jáde náà ní tó. Ó ń jáde tó ní. Mọ́tà àbúṣe ìyá mi jẹ́ ó ti rí. Wọ́n wá ní kábíyè lọ́wọ́ yín pé lẹ́yìn kẹ́ ẹ ṣeré orí ìtàgé wípé iṣẹ́ mi wò lẹ́tún lè ṣe o. Ìgbé mi nísìnyí màá máa wọkọ̀ màá máa ṣe Uber.
kódà mo tún lè ṣe bẹ́ẹ̀ mi ṣe gbogbo ẹ̀. èmi máa ń ta aṣọ bàtà perfume ọkùnrin. bí ìgbà tẹ níbi bùtíìkì àbí. ṣe bùtíìkì English I'm talking about native. native okay. aṣọ tiwa bẹ́ẹ̀ ni agbádá authentic dábò rẹ̀. kóbi mélòó kan wá. the Yorùbá angels ṣe Yorùbá demons o Yorùbá angels. Yorùbá angel. bẹ́ẹ̀ ni. ṣẹ́yìn ti rí dímọ̀ tí o bá ṣe jẹ́ kò lè ti dímọ̀. dímọ̀ Yorùbá rí. mẹ́fẹ̀ẹ́ rí. ebi ẹ̀yin lẹ́mọ̀ ṣe dírámà tẹ́ mọ́ kun kan lójú tẹ́ mọ́ ṣe. mo tẹ́ kó bẹ́ẹ̀ kan àwọn ó dà pé ẹ̀yin tẹ́ mọ́ ṣe dírámà yẹn ẹ̀yin mọ́ rí àwọn dímọ̀ yẹn dáadáa ju àwa èèyàn yòókù lọ. inspiration ni. bùkọ́ báyìí mọ́ portray àwọn dímọ̀ yẹn gan-an àwọn ò rí wọn rí bẹ̀tẹ̀ yìí mọ́ rí wọn. ẹ̀yin náà ẹ ṣáà máa ń rí àwọn kan lójú àlá. yọ ojú fíìmù láti máa rí. ìrìn lójú àlá. lẹ́yìn bá ti ṣe fíìmù yẹn la máa rí. ìrìn lójú àlá. lójú àlá rí áńgẹ́lì mo máa ń rí lójú àlá. bẹ́ẹ̀ àlọ́ rẹ̀ bẹ́ẹ̀ àlọ́ kúrú yìí ẹ̀rù la yẹ mí gbọ́. wọ́n láwọn tó ń taṣọ o. bẹ́ẹ̀ ni mo ní taṣọ exactly. ẹ fẹ́ ṣe wedding ẹ ní ìdí ẹ bẹ́ẹ̀ aṣọ àti complete. ẹ léèsì gbogbo ẹ̀ kò dẹ̀ síbi tá a supply sí everywhere in the world. secretary ká máa gbẹ́ gidi fún yín ni máa o. kọ receipt ilẹ̀ fún wọn sanwó òkéde o. ẹ bá wọrí agbára Ọlọ́run ká. agbára Ọlọ́run ká òun náà ni mo ní lọ fún secretary torí advertisement nìyẹn. wọ́n láwọn taṣọ àwọn gba wọ́n máa gba gbẹ tó máa lé. bẹ́ẹ̀ni. òun lẹ́gbọ́n yẹn o wọ́n wá ní ká bèrè lọ́wọ́ yín pé oúnjẹ wo lẹ́yìn rò pé ẹ fẹ́ràn jù o. oúnjẹ tí mo fẹ́ràn jù Chinese restaurant máa ń lọ jù. Jesus Christ is. bẹ́ẹ̀ni. èmi ti ń sábà wọn Chinese. kí ló dé. ẹ yóò gbọ́ àwọn virus tó ló wá ń ta nísìnyí. òótọ́ mà ní náà máa sá ni. ẹ máa sá o fídíò kan wà ní mo tiẹ̀ mo fẹ́ gbé sí mo fẹ́ fi hàn wọ́n wọ́n fi àwọn èèyàn wá ń lé tán mú ọmọ eku tán ń jẹ́ láàyè báyìí ọmọ eku. mo rí lórí fóònù mi ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. lẹ́kọ̀ọ́ mọ bóyá débẹ̀. iye èlérí kàbíkàbí ẹ̀mí sọ mí lẹ́nu mọ̀ ń bọ̀ ẹ̀mí ní sùúrù bí wọ́n ṣètò tán ẹ̀mí ti dé ẹ̀mí ìfẹ́ gbọ́ àwọn nǹkan burúkú bá wọn. kábíyèsí ìmọ̀ jẹ́ Chinese mọ́ o. méje mọ́ àti kóòtù kùtà bá wọn bẹ́ẹ̀ òkúta ti bá wọn. lùkúlùkù ni o ẹ̀dá ìwádìí kìtẹ̀ wọ́n bá lùkúlùkù ni èrè o. ó ti bá wọn bẹ́ẹ̀. ẹ pẹ̀lẹ́ sá. wọ́n ní Folúkẹ́ Dáramọ́lá kọ́ you are highly welcome on board. Thank you my sister, God bless you, I appreciate you. àbí àbáwá yẹ kí n náà wọ́n tún kí yín lẹ́ẹ̀kan mo ojú mi fò náà bínú wọ́n ní greetings to Folúkẹ́ Dáramọ́lá. ẹ ṣé sá o ẹ ṣé sá bẹ́ẹ̀ ni sá. ok wọ́n wá ní oúnjẹ wo lẹ́yìn o láìkì rárá pé tó máa gbé lẹ́bàá yẹn níjẹ mo lábúrò kan tó yẹ pé tóyìnbó bá ní bínú ó lè jọṣẹ. kí ló dé. kódà ó lè jọ dàgán. kí ló jẹlẹ. tóyìnbó bá ní bínú so owó ló ń jẹ kankan tí ò fẹ́ ó jẹ́ wo lẹ́yìn ò fẹ́ ń ti yín. tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò láìkẹ́ wa àmọ́ nísìn ó ní method kan tí mo máa ń ṣe mo máa ń pè ní calm. kí ló máa ń ṣẹ̀wà fún yín tẹ́lẹ̀ ó máa ń ta yín láyà. ó máa ń ta mí láyà. bí èmi nù wọn láti rẹ̀ up till now. ó máa ń ta mí láyà gan but calm yẹn ó máa ń wọ̀ mí lójú tí máa ṣe tán tí máa gbé fún gan ẹ̀ náà. kò dẹ̀ tàyàn láyà. tàyàn láyà bí ẹ̀wà. ẹ̀wà dẹ̀ ni. ẹ̀wà ni. kò wá tàyàn láyà bí ẹ̀wà. àmọ́ ní method tá a máa fi ṣe ẹni ta yín láyà. bí ẹ̀wà ok bí múkẹ́. o gẹ̀kẹ̀. bí múkẹ́ ìmọ̀ múkẹ́. mo mọ múkẹ́. àti mọ́ńkì. èmi mọ mọ́ńkì. ẹ̀wà àṣẹ wa ni a ní fọbẹ̀ sí lórí o àwọn afomi sí àwọn alábùkà líle lórí àwọn alápòpọ̀ àwọn aláfilẹ̀ fún bí ìṣẹ́jú márùn-ún alá gan. mi láìkì. mọ́ńkì rẹ̀ ni mọ́ńkì. mo fi mọ́ńkì náà. ọba àdìjẹ́ tán títí dago mẹ́jọ alẹ́ ìbí ni pa. kọ̀ǹkéré lọ mí pé èyí ni. kọ̀ǹkéré. ọ̀dà àwọn ní ọjọ́ wo nínú yín dùn jù rí nílé ayé yìí wọ́n ká ṣe kíní pa àpàdé ká bọ́ sórí program tẹ́ wá ṣe gan-an. ọjọ́ tí inú mi dùn jù láyé mi òun ni ọjọ́ tí ojoojúmọ́ nínú èèyàn máa ń dùn bẹ́ẹ̀ ni ọjọ́ tí ọjọ́ mẹ́ta ni ẹyọkan ni bẹ́ẹ̀ ọjọ́ tí mo bímọ mi ni ọjọ́ bí àkọ́kọ́ mo kọ́kọ́ bí àkọ́kọ́ mo sọ pé wọ́n pè mí ní ìyá tẹ́ di màmá bẹ́ẹ̀ ni tí mo wá wò báyìí pé ẹ̀yin lẹ reproduce ara yín báyìí bẹ́ẹ̀ ni èlí kàbíkàbí èlí ìdáyà ìmùdá dúró ń bọ̀ níjọ́ nínú yín dùn jù rí nínú yóò sì máa dùn lójoojúmọ́ náà wọ́n ní ìgbà mi máa dá wo tẹ́ bá ṣe wo olúwe báyìí ẹ̀ gbọ́ fún àwọn bèè dúdú kan wà ń bẹ̀ wọ́n ní wọ́n ṣẹlẹ̀ nígbà ayé èèyàn náà pé ọjọ́ wo nínú yóò tiẹ̀ wá dùn lẹ́wọ̀n pé olúwa má jẹ́ irú ọjọ́ ìwáyé mọ́ o. ọjọ́ tí mo lose ẹ̀gbọ́n mi ni lẹ́yìn mo ti gbọ́njú bára mi gbà tí mo lose bàbá mi mi ò mọ̀ wọ́n tààrà tí ọmọ ọdún mẹ́ta ni mi sọ mi ò tí ì mọ̀ àmọ́ ìgbà tí mo lose ẹ̀gbọ́n mi ni bẹ́ẹ̀ ni lọ́ba àfọ̀nùkẹ́ wọn o wọ́n wá ní ká béèrè pé níjọ́ iwájú o ta ló wù yín tẹ́ fẹ́ jọ ẹ má sọ pé ẹ fẹ́ jọ Jésù o ta ló wù yín tẹ́ fẹ́ jọ
Angelina Jolie. iṣẹ́ wo lẹ́nu ń ṣe. Actress ni, American actress ni. But she's so ó máa ń ṣe foundations gan-an. ó lẹ́yìn náà ṣe bẹ̀rẹ̀ foundation báyìí. mi ṣe bẹ́ẹ̀ she's my role model. àmọ́ ní role model mi àwọn role model mi ní ìyẹn lamẹ́ríkà ní Nàìjíríà ẹni tí mo fẹ́ jọ màá mi àǹtí mi lover mi Ṣọlá Ṣóbọ̀wálé. ìyá rẹ ni ọmọ pé mo ti rí ìyá nìmọ̀ kó ti rí ọ ṣeré mọ́ ni à. ọmọ ṣeré. ọ̀dà wo eré òyìnbó náà mi ṣe bẹ́ẹ̀. ìmọ̀ eré òyìnbó ni. eré òyìnbó náà mi ṣe. àti mama. mo wọ́n nù lórí Netflix Jọkẹ́ Jacobs. wedding party. bẹ́ẹ̀ni fíìmù ni kọjá bí kíáfù. ọkọjá bẹ́ẹ̀. ọkọjá bẹ́ẹ̀ àti Jọkẹ́ Jacobs. ok Jọkẹ́ Jacobs. wọ́n wá ní kábẹ̀rẹ̀ wọ́n yẹn o pé ta ló wù yín tẹ́ fẹ́ fojú kàn tẹ́ bá dẹ̀ á fojú kẹ́ni yẹn ìbéèrè wo lẹ́ béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀. Angelina Jolie. ìbéèrè wo lẹ́ á fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ni wípé báwo ló ṣe ṣe tó jẹ́ wípé ó ti dókè ó dẹ̀ continue ó dẹ̀ tún ní heart láti máa ṣe fún àwọn èèyàn then báwo ló ṣe máa handle scandals tó bá dé ṣó máa affect ẹ ni. so nǹkan tẹ́ sọ nísìnyí pé kò sí celebrity tí ò ní scandal. èsì kò sí I don't think so. so I don't know exactly. So sometimes scandal yẹn máa ń padà di nǹkan ńlá fún ẹlòmíì advantage fún ẹlòmíì tẹ́ pé ó máa tún work fún. àwọn kan tẹ̀ pariwo ara wọn níbi November December yẹn pé ẹnìkan wà nínú wọn tẹ́mi ò tiẹ̀ tó yẹ pé mi tiẹ̀ wò má wò wá ní kí ló ṣe lè má ní kí ló ṣe lé nígbà wọn bẹ̀rẹ̀ sí ní pariwo ó wá jẹ́ kí wọn bẹ̀rẹ̀ sí ní láàkì ẹni o. bẹ́ẹ̀ni. wọ́n wò pé tẹ́lẹ̀ tí wọ́n ti wọ́n lẹ́tà mo ṣẹ̀ wá wo mo ṣẹ̀ wá láàkì ọ̀dà pé kí ni wàá máa gbéyàn sókè lẹ́yàtà times ṣùgbọ́n ìṣòro tí ó kọjá ẹ̀mí wa ọlọ́mọ gbé fún wa o. àmì scandal yẹn náà ó tún máa ń bá nǹkan jẹ irú ṣe ó tútù kó bá mi nígbà kan ní nǹkan báyìí pẹ̀lú nǹkan tọkọ nípa marriage mi. ṣé ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni recently. lórí ó tún bá nǹkan jẹ́ mọ́ mi lára. lórí Instagram àbí. bẹ́ẹ̀ ni ayé bọ̀ níkà o. ayé níkà àmọ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí wà ìrètí dẹ̀ ń bọ̀ àmì Jésù àmì Jésù. wọ́n wá ní ká bẹ̀rẹ̀ pé ìlú wo tẹ́gbẹ́ tó bá ra tíkẹ́ẹ̀tì ẹ̀ lọ́wọ́ fún yín báyìí tó ra tíkẹ́ẹ̀tì yẹn báyìí pé ẹ gbà ìlú wo ló wù yín láti lọ tó ra tíkẹ́ẹ̀tì tó ti pèsè everything lẹ̀. Paris. èmi tiẹ̀ ní ìlú méjì kan. Paris. mo ní ìlú méjì kan ẹ̀ ṣe. méjì kan. ìlú méjì kan èmi fẹ́. àti Dubai. mo ní méjì kan ní mo lè ní ká ẹ lọ. èwo Afghanistan. àti Afghanistan. èmi mọ̀. a lè ṣe mọ̀. ẹyin kẹ. yóò kẹ́ mi ò náà ìsọ bẹ́ẹ̀. èmi mọ̀. ẹgbẹ́ mi lè yẹ burúkú nù o. jẹjẹrẹ kì í ṣe yẹ burúkú yẹ dáadáa nìyí ni. èyàn gidi ni mí èyàn gidi èmi mo náà sì jù. mo rí bẹ́ẹ̀. mo kàn fẹ́ ká ẹ lọ síbẹ̀ ká ẹ lọ ṣeré fún wọn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ṣeré. Kẹ́mi Ọ̀wátì Adéròmílẹ́yìn aya Láti LA Kemla food canteen mo rí yín o wọ́n ní ẹ kú ètò. ẹ kú ètò ẹ kú lé o ẹ ṣé o. ẹ káàbọ̀ ẹ bá pé mọ́mì wa Folúkẹ́ Dáramọ́lá àwọn náà wà lórí ètò ẹ gbá wọn láago ẹ pè wọ́n láago ẹ bá wọn sọ̀rọ̀. wọ́n wá ní kó tó nípa bọ́ sí nǹkan lára ṣe wọ́n ní ẹ ṣeré díẹ̀ fún wa ẹ lè dá ṣeré ẹ dẹ̀fẹ́ kí n bá yín ṣe bẹ́ẹ̀ náà n kò máìndì tí wọ́n ti yọ owó. Bàbá mi. Mo gbé. Bàbá mi. Bá mi lónìí. Bá mi gbọ́ mi. Méjọ lò. Bàbá mi. Méjọ lò. Ó ní fún mi lómi. Méjọ lò. Ayé mi lóde. Ayé mi lóde bẹ́ẹ̀ ìlágbà mi o. Olódùmarè. Gbogbo yín wà ní ìrìn àdúgbàṣà wọn lọ́rùn o. Ayé èyí lè bà mí. Yẹsí èrè. Ẹ káàbọ̀ lórí ètò. Ẹ̀wọ́ lẹ́sẹ̀ o. Àyètọ́ lọ́wọ́ èrè máa yẹ bòmí láyé lóhùn gbẹgbẹ àyà mi dẹ̀ já ẹsẹ̀ mi mo ti mọ àyà mi padà ẹsẹ̀. ẹ kú àbọ̀ ẹ bá kí Folúkẹ́ Dáramọ́lá àwọn náà wà lórí ètò ẹ bá kí wọn o. ẹ tí mo orúkọ pàdé mi pè wọn. ẹ má bínú. àbí o ta ló ń sọ̀rọ̀. ẹ bá sọ̀rọ̀. pàdé mi háyì. ta ló sọ̀rọ̀. pàdé ẹ̀ báwo ni o. mo ṣe tọ́lọ́run o báwo ni. mísọ onídà ẹ wà bínú fóònù yóò gbórúkọ jáde ni. kò mú mọ wọn ní tàn. nkú àbọ̀ sórí ètò. ẹ kú iṣẹ́. ẹ wá ipò mi jìgìjìgì. ọpẹ́lọpẹ́ ẹlẹgbẹ́. mo yẹ kó gbàgbé orúkọ mi. ó gbàgbé orúkọ yẹn ni ó disappear sí. mo rí èèyàn táyé ń fẹ́ mi yóò dá sí.
Kẹ́mi ọ̀wá tí Adéròmí lẹ́yìn wọ́n ní greetings to Folúkẹ́ Dáramọ́lá ẹ ṣé o. ẹ ṣé máa o. mo kàn ní kí n ṣe lò sí. ẹ ṣé o God bless you Mr. Ayida ẹnìkan tún wọlé ń bọ̀. Hello ẹ káàbọ̀ sórí ètò. Hello. Hello ọjọ́ gbẹ́gbẹ̀rẹ̀ orúkọ ìlú Folúkẹ́ Dáramọ́lá lò. Ẹjọ́ ta ló sọ̀rọ̀? Olúlóyè Adémọ́lá lórúkọ mi. Ẹjọ́ láti bolẹ̀ sí pé o. Láti Maryland níbí. Ẹ bá bá àlejò wa sọ̀rọ̀. Hello sir o. Hello sir Folúkẹ́. Sà á ṣẹ̀wá dáadáa o. Mo ń jẹ̀kọ́ díẹ̀. Ọmọ olúbo ní gangan. Ọmọ Èkìtì ni mí. Kábẹ̀ níbẹ̀. Sà. Kábẹ̀ níbẹ̀. Ìkọ́lé ni èrè. Ìkọ̀lé. Ìkọ̀lé. Bẹ́ẹ̀ ni. Ok ẹ kú iṣẹ́. Ṣé kí n máa retí yín lọ́la ni gbàtẹ́ pé Maryland lẹ wà. Maryland mo wà ok àwọ̀ báyìí máa ṣe lọ́la. Ẹ láti wá o láti support àbúrò yín o láti support àwọn àgbàlagbà wa tó wà ní Nàìjíríà o. Lọ́run á bá wa ṣe. Ṣé gbọ́. Ẹ ṣé gan ni thank you so much. Ok Ayédèkìtì lèmi ti wá. Ẹ ṣé o. Ayédùn ẹ̀yà ọmọ Yèmí nìyẹn ìlú kan náà láti wá o. Bẹ́ẹ̀ yẹn mo láti rí yín bẹ́ẹ̀ yẹn lọ́la o. Olúṣesí Olúwatósìn Àdùkẹ́ láti Canada wọ́n ní ìyáàfin Folúkẹ́ Dáramọ́lá Sàlàkọ́ ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́ ń yá o. Ajẹ́ ṣé gan ni màá o. Ẹ ṣe wo ìyá Olúṣesí. Àwọn náà ń bọ̀ ní Canada o. Wọ́n láwọn náà ń bọ̀ ẹnìkan tún pè. Hello ẹ káàbọ̀ sórí ètò ṣọwọ́ ń yá o. Hello. Ẹ káàsán o. Ẹ káàsán sá o. Ẹjọ́ ta ló ń sọ̀rọ̀ o? Ibo lẹ́nẹ̀ tí ń sọ̀rọ̀? Máyọ̀wá ni láti New York o. Ẹ pẹ̀lẹ́ Mr. Máyọ̀wá láti New York. Ẹ bá kí àlejò wa o Folúkẹ́ Dáramọ́lá. Ẹ rà o. Hello ma o. Hello sir o ṣé wà dáadáa? A wà dáadáa o. Ẹ̀rọ ẹ kú tọ́jú wa ṣé dáadáa àwọn aráalé ńkọ́? Everybody wà máa o bọ fíìmù yìí tá máa ń wà dé márùn bóyá Ìjẹ̀ṣà nìyí ni máa o. Ìjẹ̀ṣà òun náà mo sọ wípé mo fi sí Ìjẹ̀ṣà ju Èkìtì lọ nítorí mọ́mì mi ló wá láti Ìjẹ̀ṣà. I lost my father when I was 3 so Ìjẹ̀ṣà ni mo fi sí mọ́ ju Èkìtì lọ àmọ́ ọmọ Èkìtì gangan ni bàbá mi. Ok gbà ó láṣẹ rò bóyá Ìjẹ̀ṣà nìyí ni máa o. Bẹ́ẹ̀ni. Mo ní Ìjẹ̀ṣà blood mo ní Èkìtì blood nínú mi. Bó ṣe rí ni. Ẹ mọ́ gbàgbé o láti join wa ní ọ̀la. Ẹ support para Africa àwọn àgbàlagbà tíátà wa. Ẹ má bá rán wọn létí wọn yé kò wọlé. Para Africa àwọn àgbàlagbà tíátà wa orúkọ account wa wà lórí screen. Kò sí nǹkan tẹ send sí wa tó kéré jù. Please support para àwọn fún àwọn àgbàlagbà Nollywood. Ẹ ṣé sà. Okay so mo máa copy account number yẹn so anything táwọn náà bá ní àwọn náà máa send ẹ̀ síbẹ̀. Ẹ ṣé sà Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ àkórò oko délé lágbára Ọlọ́run. Àmín Jésù. Ẹ ṣé sà. Ẹ ṣé gan ni sà o. Yes sir. God bless you. Àwọn kan pè wọlé lẹ́ẹ̀kan wọ́n tún máa pè padà. Yes wọ́n wá ní kẹ́ fún àwọn èèyàn wa àwọn ọ̀dà tó bá ti wọlé báyìí tó bá ti sọ ẹ máa bá a sọ nípa program yẹn fún wọn. Ẹ káàbọ̀ sórí ètò. Hello ẹ káàbọ̀ o. Hello. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàsán. Ẹ dákun ta ló ń sọ̀rọ̀ o? Ta ló ń sọ̀rọ̀? Hello ṣé ń gbọ́ wa? À ń gbọ́ yín bó ní afẹ́mọ̀ àdírẹ́sì bí tí wọ́n ti fẹ́ ṣe nǹkan yẹn. Ọ̀dà ẹ ṣe gan ni COF lọ ti fẹ́ ṣe COF Sport Cafe ní Grenada. Ṣé ká máa retí yín ni ìrọ̀lẹ́ ọ̀la ni 7 la máa bẹ̀rẹ̀ ṣé kí máa retí yín ni? A gbìyànjú. Kí lórúkọ yín? Hello sir. Abẹ́ hello ma. Hello. Àwọn wà ń bẹ̀ lágbára Ọlọ́run. Ó dáa ẹ ṣé gan ni a máa retí yín. Ìyá kò fẹ́ kí àǹtí Folúkẹ́ Dáramọ́lá ni pé à ń gbádùn wọn.
ẹ ṣé gan ni, thank you so much, God bless you. ọlọ́run á máa fún yín ní okun àti agbára o. àmín Jésù. ẹ pẹ̀lẹ́. ẹ ṣeun. Kó tó di pé a tún bá kí n lọ mo fẹ́ fi orin díẹ̀ sí i torí àwọn mi wá láwọn láàkì orin díẹ̀ ká ju orin díẹ̀ orin ọ̀rẹ́ mi Délé Thomas ni wọ́n jù sí ẹ bá lò ó àbí ẹ má jẹ́ jù yún sí ọ̀dà pé mo ti lò yún jù ara fíìmù wọn ló yẹ kí n jù sí ara mọ́bì wọn tán ṣe lọ́wọ́ omi wẹ́ gbé sí kẹsàrí bá wa wò ó ara mọ́bì wọn kí lè pe tátù eléyìí tá a fẹ́ gbé sí iná. The Bond ìdè kọ́nu. ìdè. The Bond ó dáa o ẹ bá wa gbọ́ ẹ bá wa wò ó rèé new movie The Bond ìdè. Girl, your body perfect, and I like it. Girl, you perfect, can you work it? Girl, your body perfect, and I like it. Girl, it perfect, girl, you twerk. I just wonder why you're so obsessed with your body shape. Don't like it. I am no longer interested in this marriage. Fine, I will leave you and I'll marry me a sexy, slim and smart girl. Don't worry, you won't lose your husband. So my body check, perfect body check. Has there been any new development? Nothing is different from what you've always known. As if I am the one responsible for our childlessness. Baby, it is this, your exercise, that is stopping you from conceiving. This is against the ethic of my profession. Your late sister's name is Abimbola. But how did you know? Ó lè rí yẹn o ara àwọn mọ́bì wọn tó ń ṣe ó lè rí yun wọ́n pè yun kílẹ̀ pé lẹ́ẹ̀kan The Bond ìdè ó lè gbọ́ yẹn ẹ wo ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní da promo bolẹ̀ nípa ètò tẹ́ wá ṣe ó yẹ bá a sọ fún àwọn èèyàn wa ohun kan gan tẹ́ fẹ́ ṣe ní Baltimore. A fẹ́ ṣe bí ìfilọ́lẹ̀ a fẹ́ ṣe ìfilọ́lẹ̀ a dẹ̀ fẹ́ ṣe fundraising dinner and party fún àwọn àgbàlagbà veterans wa ní para a máa ń fún àwọn kọ̀ọ̀kan tí a fi wípé wọn ò ní owó láti tọ́jú ara wọn a máa ń fún wọn lówó lóṣooṣù a dẹ̀ máa ń fún àwọn kọ̀ọ̀kan náà ni wọ́n fẹ́ gbalé ni a fẹ́ ra wheelchair fún wọn ni a fẹ́ tọ́jú wọn ni a fẹ́ gbọ́n lọ sí hospital ni so àwa náà dẹ̀ là ń ṣe yẹn fún ara so a máa ń request wípé àwọn tó bá lè support foundation wa kan support ẹ̀ so ní Maryland àwọn èèyàn tó ti rí àwọn nǹkan tá a ti ṣe tẹ́lẹ̀ náà wá sọ wípé ká ṣe fundraising dinner yìí ní ọ̀la that's on the 1st of February ní COF cafe and bar so wọ́n àdèmáṣe nírọ̀lẹ́ so àdèfẹ́ support àwọn èèyàn yìí tẹ́ wà ní Maryland kẹwàá kẹwàá support wa whatever tẹ́ bá fún wa ó $1 $2 anything it is not too small we will appreciate it kẹwàá celebrate wa náà lágbára Ọlọ́run tó bá di next year a fẹ́ kó àwọn part of àwọn àgbàlagbà yẹn wá sí Maryland káwọn pé torí a fẹ́ kó jẹ́ pé ìgbà tí àwọn àgbàlagbà bá lè jẹun òun ni wọ́n dùn ká celebrate wọn kò dìgbà tó má bẹ̀rẹ̀ sí ṣàìsàn ká tó bẹ̀rẹ̀ sí mọ̀ wípé a tó máa tọ́jú wọn ìsìn tó lè jẹ àwọn tó lè jẹ tí òkú ni wọ́n máa ṣàdúrà fún wa let us celebrate we in para we want to celebrate our veterans more even though à ń tọ́jú àwọn tó ṣàìsàn àwọn tí wọ́n ìwà òkè tó ń lè ṣeré dáadáa à ń sọ fún àwọn producers kan máa lò wọ́n dáadáa àti wípé à ń celebrate wọn so a fẹ́ celebrate wọn náà lọ́la one way or another we want to do this for them tomorrow and we will look for your support we will expect your little support in whatever way you can. ẹ pé àkáǹtì tẹ́ fi sójú kìíní ẹ pé fún wọn náà. okay para account Zenith Bank ní naira 101 65 78835 ẹ jẹ́ kí n tún pé again 1 0 1 ẹ̀fà 5 7 8 ẹ̀jọ ẹ̀ta 5 ẹ jẹ́ kí n tún sọ lédè Gẹ̀ẹ́sì lẹ́ẹ̀kan sí 1 0 1 65 78835 and then we have the dollar account 507
1164967. ẹ jẹ́ kí n mú yẹn lédè Yorùbá o. 5 òdo èje ọ̀kan ọ̀kan ẹ̀fà ẹ̀rin ẹ̀sán ẹ̀fà èje 507-1164-967. Nothing is too small. It's the thought behind the fact that you want to help that really matters. Let us support our veterans to live again. Eshigoni. Olẹ́gbọ́n yẹn o, wọ́n ní kò sóhun tó kéré $1 ni wọ́n rí ni ẹ̀jẹ̀ àpàdé ń bẹ̀ $2 lóní ni ẹ̀jẹ̀ àpàdé $100 lóní ni ẹ̀jẹ̀ àpàdé ń bẹ̀ ẹ má jẹ́ káwọn àgbà yìí kán wà lórí ibi tán ti ṣàìsàn ká tó wá mọ rèsì owó fún wọn ọ̀pọ̀ nínú wọn lóye pé ikú náà kú wọn rówó jẹun ni wọn rí kíní àwọn tọ́lẹ̀ ti fi dẹ́rìn pòṣónú tí wọ́n ti yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ikú kíákíá tá ti fi àwọn èèyàn tá ti fi ẹ̀rín wọn tá ti fi ṣe ẹ dákun ẹ já sọ̀pọ̀tì àwọn àgbàlagbà wa yìí ẹ já sọ̀pọ̀tì wọn ẹ wo kí ló tún kù náà ó dà pé wọ́n láwọn móvì kan náà tí wọ́n tún gbé wá o ẹ jẹ́ tún gbé pé móvì yẹn sí bìkọ́ tí màá gbé wá yẹn kọ́ wáyé pé ẹgbẹ́ yẹn dábì múlẹ̀ kan ń kọ́ wáyé pé kọ́ wáyé pé máa dábì múlẹ̀ yé ètò nu ẹ jẹ́ ń wò ó dà pé ṣáàtì lélẹ̀ yìí. àti ìlò alábùkù ni. àti lélẹ̀ yìí. bẹ́ẹ̀ni àti ilé náà pè ní alábùkù. bẹ́ẹ̀ni. fíìmù eléyìí tá a fẹ́ gbé sí yìí o alábùkù náà pé kí ló ìbò alábùkù náà. idiot. the alábùkù the idiot. àbí di alábùkù. di alábùkù. kí ló jẹ́ di alábùkù. òyìnbó alábùkù ni torí òyìnbó wọ́n ṣe ṣáàṣì ẹ̀wọ̀n rí so wọ́n ní alábùkù ni o ẹ̀já wo òrè ẹgbà ẹ̀ wo. ilé ìta kan níjẹ̀bú lọ́túnla ó dẹ̀ ní láti tẹ̀lé mi. ọ̀túnla ṣé wàá sọ fún mi nísìnyí. mo ti ń gbọ́ ẹ̀ for sometimes when they like mo lè máa náwó fún. no wait listen to me Dele. iye mo tàjọ bọ́ọ̀dà. mo tún pé ẹ̀gbá méjì kọ̀ọ̀kan máa ń jara wọn níyàn. see you know I'm getting married soon. that's the point of contention. that is the point of contention. yàrá. aṣáájú náà tù. ṣé gbogbo nǹkan tí ìwọ náà pamọ́ ra ẹ̀ kó sì ta. you are not okay believe me. bá a ṣe bẹ́ẹ̀ o olùlàpọ̀mọ́. ẹrú ni ọmọ lèmi. kí ni nǹkan gan-an tí mo ṣe fún ẹ. ọmọ ẹlọ́bìnrin ọ̀hún. nílẹ̀ yìí àti lókè òkun ẹ gba 3% of everything. single figure. òun lẹgbọ́n yẹn o móbì tuntun tó ń jáde alábùkù látọwọ́ Folúkẹ́ Dáramọ́lá òun ló ń bọ̀ yẹn ẹ kú múra ẹ kú àfojúlánà ẹ mọ́ mi ìwà kó lórí pa kúrò lórí ètò ṣe lè fáwọn èèyàn ní nọ́mbà yín àbí ẹlòmíì rẹ fi nọ́mbà lẹ̀ ṣe. mo lè fi nọ́mbà lẹ̀. ẹ fi nọ́mbà lẹ̀ láti fẹ́ kán pè wá kán sẹ́ndì sí yín. ẹ jẹ́ kán pè yín. láti pè àwa nọ́mbà tó wà lójú òpó yìí ni kẹ́ ẹ pè tẹ́ bá pè é bí ayé ṣètò lọ́wọ́ yìí ní gbé àbí tẹ́ bá sẹ́ndì WhatsApp àbí ẹ sẹ́ndì text. tó bá ti sẹ́ndì text àwọn tó bá yẹ kí wọ́n fẹ́ gba nọ́mbà mi ẹ wá sẹ́ndì sí mi àwa connect wọn. ẹ̀já ṣe bá wọn and the final ṣé mo ní ó yẹ kẹ́ ẹ fún àwọn tábẹ́dà bíi tiyín táwọn ẹ ṣe kẹ́ ẹ fún wọn nímọ̀ràn ìyẹn láti wá ráǹdì ẹ̀ ọ̀pù ẹ bá fáwọn èèyàn nímọ̀ràn. àmọ̀ràn tí mo máa fún wọn ni pé kò kì í ṣe ọjọ́ tá a bá bímọ ló ń rìn. ẹ bá gbóhùn sókè o. àmọ̀ràn tí mo fẹ́ fún wọn ni wípé kò kì í ṣe ọjọ́ tí a bá ń bímọ òun ló ń rìn. kò sí nǹkan kan tí èèyàn máa ṣe láyé yìí téèyàn ò ní fi hard work sí. so iṣẹ́ tíátà náà kò kì í ṣe eré báwọn èèyàn ṣe máa ń pè léré tó bá wá sí iṣẹ́ ni tó bá wá sí location nígbà kan tó bá rí bá a ṣe ń ṣe ẹ̀rù Ọlọ́run á bá ẹ̀ wá lè appreciate wípé iṣẹ́ takuntakun ni pẹ̀lú. So be consistent, be prayerful and believe in what you are doing, and most importantly let it be your passion first. If you are in the industry to make money, you will be frustrated easily if it's not your passion. It has to be your passion. Ó láti jẹ́ nǹkan tó ń wù ẹ́ látọkàn ẹ láti ṣe. Tó bá ń wù ẹ́ látọkàn ẹ láti ṣe, tó bá ti make owó, o ìmọ̀ máa ṣe lọ torí nǹkan tó ń wù ẹ́ ṣe ni. Àmọ́ tó bá make owó, o máa dàbí icing on the cake ni. That's it. Thank you. Ó lẹ́gbọ́n yẹn o, tó bá fẹ́ ṣe nǹkan jẹ́ kó jẹ́ passion ẹ, kó wọ́n yẹ pé torí owó ló ṣe lọ síbẹ̀. Bó jẹ́ má gbàgbé pé lọ́la on the 1st, ẹ jẹ́ pàdé ní KOS Sport Cafe 4869 ni ó wà ní Glendale Road ní Buwi.
níbẹ̀ láti máa ṣe ìfilọ́lẹ̀ a máa ṣe launching a máa ṣe gbogbo ẹ̀ fún àwọn àgbà òṣèré wa tẹ́ wọ́n wà lórílẹ̀‐èdè nàìjíríà mo ti fi àkáǹtì yẹn sórí ìwòran yín lẹ́ẹ̀kan ṣùgbọ́n tẹ́ bá tún fẹ́ gbọ́ tẹ́ bá fẹ́ rí ẹ̀yin ẹ tún pè mí ẹ pè bàbá ló ń ta ẹ ṣáà mọ̀ pé bó bá yẹ jẹ́ òun àwa ó sọ fún yín àwa ẹ bá wọn èrà tí ò bá ti lẹ́yìn inú ẹ wo ǹjẹ́ títí ìgbà míì lọ́jọ́ míì ta tún máa pàdé ẹ má ṣe nǹkan tí ó yẹ kẹ́ ẹ ṣe o ẹ má ṣe nǹkan tí ó yẹ kẹ́ ẹ ṣe don't misbehave ẹ má misbehave thank God it's Friday mo dúpẹ́ lọ́wọ́ gbọ́ ẹ̀yin tẹ́ wọlé ẹ̀yin tẹ́ wọlé sórí Samuel Ayagbola ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ wọlé sórí baba ló ń ta mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ẹ̀yin tẹ́ wọlé sórí Dayọ̀ Agbomide Diamond you are very welcome mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ pọ́n ní Dayọ̀ Fọlùkẹ́dà Amọ́lásàlàkọ́ àbí I appreciate you. abẹ̀rẹ̀ elóde ẹ máa ń jẹ́ lọ́ọ̀ṣì ẹ máa ń jẹ́ lọ́ọ̀ṣì ẹ jẹ́ lọ́ọ̀ṣì ẹ jẹ́ ṣòkò mo sì láyìn náà máa kí wọn ni nísìnyí báyìí wọn máa ní kẹ́ kí wọn tipátipá ó yá látọ̀dọ̀ àlejò wa wọ́n fẹ́ kí ẹ̀yin èèyàn wa tẹ́ wọlé. ẹ ṣé gan ni o gbogbo ẹ̀yin tẹ́ wọlé lórí all the platforms lórí Facebook ẹ ṣé o ẹ kúfẹ́ o mo tún wá fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin atọ́kùn náà thank you for the love that you have shown to us the actors people that come on this platform ẹ ṣé gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe ọlọ́run ní ẹlẹ́sàn ọlọ́run á san yín lẹ́sàn rí lágbára ọlọ́run ẹ̀ kóró kò délé lágbára ọlọ́run gbogbo nǹkan tẹ̀yìn náà dẹ̀ ń ṣe tẹ́ fi live passion yìí it will bring millions and billions of dollars to you and to me. amen ṣe bàbá ṣe ń gbàdúrà fún yín. bẹ́ẹ̀ni so I really appreciate you all ẹ ṣé gan ni and to all my fans my family I love you so much ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin tẹ́ pè mí ìgbà tí mo tẹ̀ tú sick lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lórí ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni ẹ kú fẹ́ mi o mo dẹ̀ gbàgbọ́ pé gbogbo yín pápátá tẹ́ wà ní Maryland ẹ̀yin fans mi tẹ́ wà Maryland ẹ máa bọ̀ wá sí KOF o lọ́la máa máa retí yín o a máa ya photo I'll take autographs we'll have fun let us come together and have fun ẹ ṣé. àdúpẹ́ oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe ẹ tó jẹun tí ọ̀ṣẹ́wọ́ ẹ tó jẹun tí ọ̀fọ́bọ́ àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà màmá wípé ẹ ń bá bómi ìṣẹ́wọ́ ńkọ́ o ó bóúnjẹ ẹ ń bá bóore ọ̀fẹ́ ó gbàdúrà ẹ tó yẹ pé ẹ̀ṣẹ̀ ń wọlé náà ní ìtẹ́ báyìí náà ní jóun ẹ lọ watch party ẹ lọ pàdé wa lórí YouTube ẹ lọ sí Babalonta TV tàbí kẹ́ ẹ tún Dayọ̀ Agboola TV wò ìkànnì láti wò inú méjèèjì ẹ kọ lù ú Fọláyàdé Adéyẹni gbé bá díẹ̀ wọ́n ní we love you Fọlúkẹ́ Dáramọ́lá Fọlúkẹ́ Dáramọ́lá nìkan lẹ love èmi ọ̀dà torí nǹkan tẹ́ sọ mo yẹ máa close báyìí jẹ́ ní ìgbàdá máa pàdé ẹ̀wọ̀ ojú tẹ́ fi ń bò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di Prince Adéróyà akínyẹ̀tán òun ló fẹ́ kọ́ ní olókè mi wà bí ògbúdọ̀ jábọ́ òkèlè mi gbọ́ wà ògbúdọ̀ jábọ́ ẹ̀yin kọ́ òkè ni mo wà mí gbogbo ẹ̀tẹ̀ wà ń lé òkèlè yín náà wà ògbúdọ̀ jábọ́ ó dà ọwọ́ ọjọ́ yẹn dà gẹ́gẹ́ let's go.